ayé ń yí lọ à ń tọ́, ìgbà ò tọ́ lọ bí òréré, ayé ò mà tọ́ lọ bí ọ̀pá àbàn. àwọn àgbà tún ní aláṣọ ọ̀gbàlódé ṣe jẹ́jẹ́ o, àkísà tẹ́ ń wò yẹn òun náà ti lògbà rí o. èyí tó túmọ̀ sí pé bá a bá ń wọ aṣọ kan lénìí, ẹ sọ fáṣọ náà kó ṣe jẹ́jẹ́ o, ìyẹn aṣọ òmúròde. ẹ̀ràn létí pé àwọn aṣọ tó ń wò lórí àkìtàn àti ìtàn fi ń nulẹ̀ nú ilé lénìí, ìgbà kan àwọn ni wọ́n ń wọ̀ jáde tí wọ́n fi ń ṣaṣọ òmúròde o. kí ló bí atótótónu àti ìmọ̀ràn ọ̀rọ̀ ọgbọ́n yìí? ó ní àsìkò kan ní agboolé tíátà Yorùbá tó jẹ́ wípé ìlú Òṣogbo ìlú ń ṣàkóso gbogbo tíátà ilẹ̀ Yorùbá, tó jẹ́ wípé àwọn tó wà ń bẹ̀ náà lógo ju ibi tán bá sì fì sí ìní gbogbo tíátà ilẹ̀ Yorùbá ń fì sí. kódà béèyàn bá fẹ́ lókìkí tó bá fẹ́ káyé mọ òun, bí ò bá ti fara ti àwọn òṣèré tíátà Òṣogbo tó ń pè ní Òṣogbo Kakọ̀s nígbà náà, òkìkí ẹ̀ ò lè lọ. fíìmù tó bá sì jáde tó ń rìn ilẹ̀ tìtì, pàápàá níwọ̀n ọdún 1990s sí late 20s ìyẹn 2000 sí bíi 2003, fíìmù àwọn Òṣogbo Kakọ̀s ìlú mì gbogbo ilẹ̀ Yorùbá títì o. ṣùgbọ́n lénìí nǹkan ti yàtọ̀ o. tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ó ṣìwé ìrántí ká àwọn gbajúmọ̀ òṣèré Òṣogbo Kakọ̀s ìgbà náà tí a ò lè gbàgbé láéláé, tá a mú wá sí ìrántí yẹn ní ọ̀sẹ̀ yìí. ẹni àkọ́kọ́ tó jẹ́ olórí àwọn Òṣogbo Kakọ̀s ẹni bàbá Oyin Adéjọbí, àgbàlagbà òṣèré tíátà, inú àwọn tó jẹ́ kí iṣẹ́ tíátà Yorùbá ó làmìlaka lénìí, tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ òṣèré tíátà tẹ́ ń wò lénìí, pàápàá àwọn bíi olóyè Lérè Pàímọ́ Ẹ̀dà Onílé-ọlá, olóyè Karim Adépọ̀jù bàbá Wándé àtàwọn míì bẹ́ẹ̀, ló jẹ́ pé ẹ̀yìn olóyè Oyin Adéjọbí ìnáwó mà ti dìde o, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí a kò lè máa dárúkọ ní àsìkò yìí. bàbá Oyin Adéjọbí tí gbogbo èèyàn mọ̀ bí ẹni mowó tó jẹ́ olórí àwọn Òṣogbo Kakọ̀s, ẹnì kejì tá a máa tún mọ̀ tẹ́ẹ̀tún rántí tẹ́yìn náà tún mi rí báyìí ni Alhaji Yekini Ajílẹ̀yẹ. Alhaji Yekini Ajílẹ̀yẹ, ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù tó ní ṣe pẹ̀lú eré olóògùn, àwọn àjẹ́, pàápàá ibi táwọn abìjàwàrà bíi ẹkùn tó ti dìde àwọn dágunró, ó mà ní Alhaji Yekini Ajílẹ̀yẹ. ẹ ṣàrántí àwọn fíìmù ẹ̀ Kòtò Ọ̀run, Kòtò Ayé, Kòtò Ẹlẹ́rẹ, Ìdè, Ìbejì Ọ̀ràn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo ilẹ̀ Yorùbá inú jẹ́ pé fíìmù Alhaji Yekini Ajílẹ̀yẹ iná ń wò ju ìyẹn nígbà yí ẹ̀, tó sì jẹ́ pé ìlú Òṣogbo ni bàbá náà wà, ìyẹn Òṣogbo Kakọ̀s. bàbá tún mélèé àwọn tó tún ti dolóògbé náà àwọn Òṣogbo Kakọ̀s tá a lè gbàgbé, ó mọ̀ ní ọ̀gbẹ́ni Tajudeen Àkànmú, ìyẹn Kọ́lédowó, Akọ́lédowódé, Akọ́lé olówó, màá tún ra Toyota sí Akọ́lé olówó. Kọ́lédowó ò ṣeé gbàgbé. ọdún 2008 ìyẹn Kọ́lédowó jáde láyé, ara Òṣogbo Kakọ̀s ìyẹn Kọ́lédowó náà jẹ́ o. bàbá tó kù lórí Kọ́lédowó, ẹ mà tún rántí alàgbà Fàsásí Ọlábánkẹ́wìn, èèyàn Dágunró òòṣà, Dágunró òṣèé jẹ, gbogbo alárántí Dágunró yìí ara Òṣogbo Kakọ̀s mà náà ni. tàbá tún kù lára Dágunró, ọ̀kan pàtàkì lára Òṣogbo Kakọ̀s tó tún ti dolóògbé báyìí ní làwọn àbẹ́jì Táyé Kẹ́hìndé Oṣùọlálé, àwọn àbẹ́jì Ọ̀ràn. gbogbo yẹn ṣáà ti mọ àwọn àbẹ́jì Ọ̀ràn tí wọ́n máa ń kópa nínú fíìmù Yekini Ajílẹ̀yẹ, tó jẹ́ pé wọ́n máa ń ba ọ̀pọ̀ èèyàn lẹ́rù. àwọn náà máa jáde láyé ọdún 2014, ìní Táyé jáde láyé, bẹ́ẹ̀ ni Kẹ́hìndé jáde láyé lọ́dún 2015. ẹnìkan tó tún jẹ́ ògo Òṣogbo Kakọ̀s táwọn èèyàn rò pé òní yóò padà máa gbé ògo Òṣogbo Kakọ̀s ga lọ́jọ́ iwájú, òun mà ní Murphy Àfọlábí tó jáde láyé láìpẹ́ yìí ní lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn. ẹ̀yin èèyàn wa, ṣe rí pa ayé ń yí lọ à ń tọ́, ìgbà ò tọ́ lọ bí òréré, ẹnì kò mà lóye ayé gbò. ní báyìí o, Òṣogbo Kakọ̀s kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ o. kódà a lè sọ pé ipò ẹ̀yìn ni wọ́n wà báyìí. àwọn díẹ̀ tó tiẹ̀ sì wà lóṣogbo wọn ò fi bẹ́ẹ̀ ṣe fíìmù dáadáa mọ́. àwọn bíi alàgbà Yẹmí Ẹlẹ́bùúbọn, Ìyá Gbóǹkán, bàbá Wándé àtàwọn míì bẹ́ẹ̀. ṣùgbọ́n látìgbà táwọn tá a dárúkọ ìtàn ti jáde láyé tán, ògo Òṣogbo Kakọ̀s ó mà ti kú báyìí o. ṣùgbọ́n o, ẹ jẹ́ ká fi èyí ṣèrántí wọn, ẹ jẹ́ ká fi ọ̀sẹ̀ yìí ṣèrántí bàbá Oyin Adéjọbí, Alhaji Yekini Ajílẹ̀yẹ, alàgbà Dágunró, Kọ́lédowó àtàwọn ìbejì Ọ̀ràn, ká tó wá rántí Murphy Àfọlábí tó ṣẹ̀ṣẹ̀ jáde láyé. ṣùgbọ́n o, ẹ jẹ́ ká máa rántí pé ìgbà ò tọ́ lọ bí òréré, ayé ò tọ́ lọ bí ọ̀pá àbọn.